Aláròyé máa wí o. Ẹgbẹ́ òṣìṣẹ́ bínú tán, wọ́n tilẹ̀kùn iléeṣẹ́ àwọn oníná ẹ̀lẹ́ńtíríkì pa nìbàdàn. Pẹ̀lú bí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) àti ẹgbẹ́ àwọn oníṣòwò Trade Union Congress (TUC) ṣe ṣèwọ́de káàkiri orílẹ̀-èdè yìí lọ́jọ́ Ajé, ọjọ́ Monday, ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2024 yìí, nǹkan kò ṣẹnu re fún àwọn òṣìṣẹ́ oníná nígboro ìlú Ìbàdàn. Pẹ̀lú bí àwọn tó ń fẹ̀hónú hàn ṣe ti gbogbo ẹ̀ka iléeṣẹ́ náà pa tí wọn kò sì jẹ́ kí ẹnikẹ́ni nínú àwọn òṣìṣẹ́ wọn lè rí àyè ṣe ohunkóhun. Nínú ìwọ́de ọ̀hún, èyí tó bẹ̀rẹ̀ lólu ilé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ láti aago 7 àárọ̀ ni wọ́n ti mórí lé Ring Road nílùú Ìbàdàn, lólu iléeṣẹ́ àwọn oníná ìpínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè rẹ̀, ìyẹn Ìbàdàn Electricity Distribution Company, tí wọ́n sì tilẹ̀kùn àbáwọlé iléeṣẹ́ ọ̀hún pa. Láti Ring Road yìí dé wọ́n ti ń fẹsẹ̀ rìn dé ẹ̀ka iléeṣẹ́ IBDC tó wà ní Dùgbẹ̀ nígboro Ìbàdàn. Wọ́n lé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà tó wà lẹ́nu iṣẹ́ lásìkò náà jáde, wọ́n sì ti ilẹ̀kùn iléeṣẹ́ náà pẹ̀lú. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níwájú iléeṣẹ́ ọ̀hún, alága ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀gbẹ́ni Káyọ̀dé Martins bu ẹnu àtẹ́ lu ipa tíjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń kó lórí bí ara ṣe ń ni àwọn ọmọ Nàìjíríà, pàápàá nítorí ìdákúrekú iná ẹ̀lẹ́tíríkì àti bí ohun gbogbo ṣe gbówó lérí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, kò sí orílẹ̀-èdè tí wọn kì í ti san owó ìrànwọ́ lórí àwọn ọjà kan láti lè mú kí ìrọ̀rùn bá àwọn aráàlú. Ṣùgbọ́n ní Nàìjíríà tiwa níbí, wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo, wọ́n yọ ọ́ kúrò lórí ètò ẹ̀kọ́, wọ́n tún yọ owó ìrànwọ́ kúrò lórí iná. Látìgbà náà lára ti bẹ̀rẹ̀ sí ní gbogbo aráàlú nítorí ìṣẹ̀lẹ̀po bẹntiró gbówó lérí kọjá agbára mẹ̀kúnnù tí àwọn oníná kò sì fún wa níná déédéé pẹ̀lú bí a ṣe ń sanwó gegele tó. A kò gbádùn iná rárá ládùúgbò mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Nígbà tí wọ́n wá gbọ́ pé a máa ṣe ìfẹ̀hónúhàn lónìí, bí mo ṣe rí pé mo ṣe fẹ́ jáde nílé láàárọ̀ yìí ni wọ́n á mú iná dé. Ṣé ẹ rí i pé alábòsí ni wọ́n? Nínú ọ̀rọ̀ tiẹ̀, abilékọ Rántí Gbéléwẹ̀mọ́ tí í ṣe igbákejì alága ẹgbẹ́ àwọn oníṣòwò TUC nípínlẹ̀ yìí fi kún pé ńṣe ló dàbí ẹni pé àwọn ìjọba wa wọ̀nyí kò mọ ohun tí wọ́n ń ṣe. A ní ẹbu ìfọpo lórílẹ̀‐èdè yìí, ẹ pààyàn tì, ẹ kò jẹ́ kó ṣiṣẹ́, ẹ ń wa epo nílẹ̀ yìí, ẹ ń gbé e lọ sí ilẹ̀ òkèèrè, ẹ ṣẹ̀ tún wá ń fowó rà á padà wá sílé, àwọn aráàlú wá ń ra epo lówó gegere. Ní báyìí, ẹgbẹ́ NLC àti TUC ti fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ní gbèdéke ọ̀sẹ̀ 2 láti wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀wọ́ngógó owó epo bẹtiróòlù. Bí bẹ́ẹ̀ kọ́, ńṣe làwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tó lágbára, èyí tó ṣeé ṣe kó ṣàkóbá fún ìjọba fúnra rẹ̀ nígbà tí ọ̀rọ̀ náà bá fẹ̀jú kẹ̀kẹ́ tọ́. Bákan náà ni wọ́n rọ iléeṣẹ́ alákòóso iná láti dá owó orí iná padà sí iye tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn aráàlú tẹ́lẹ̀ kó tó di pé wọ́n fi àfikún bá a. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà sí etí gbọ̀nyìn.